Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetì ẹ̀. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ lóyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo l'Ògbómọ̀ṣọ́. mo ní ẹ̀rí. yóò kú ègún Ọlọ́run ni o. yóò tún kú. tọ ẹdùnbà ọ wá ní nínú oògùn ojú yín lẹ́ẹ̀tì máa jẹ sẹ́yìn lè jókòó nu yàrá kí òjò ọmọ náà máa rọ̀ sí kọ́kìrì máa wá àwẹ̀ gbà. ebi ó pa ojú rẹ̀ ó yọ. èmi rò pé ìgbàgbọ́ láì ṣiṣẹ́ òkú ni. òkú ni o. òkú ni o. tọ àwọn ẹ̀rí tí mò ń mú wáhùn ẹ máa kíyèsí kódà bọ́ làwúre tọ́ ọ ṣe oṣólẹ̀ ọ wà nǹkan pàwọ́ dà ní. wà á ṣiṣẹ́. ó ṣiṣẹ́ tọ́ọ̀ bá ti ń gba owó mi kan tó ṣiṣẹ́ rẹ̀ ó jìyà rẹ̀ kẹ́yìn o. téèyàn bá ń gba owó. iṣẹ́ tí ò ṣe yóò jìyà rẹ̀ kẹ́yìn. kò dáa. oṣólẹ̀ tá à ń sọ àwúre tá à ń sọ alẹ́ lèmi àmọ́ pè mí kí ni tẹ́ ẹ sọ́hun tí ò ní pààyàn lára ṣé ò ní fa kọ́sẹ́ mo yóò àmọ́ dùn mí lọ́kàn pé ṣé àwọn ọmọ Yorùbá wa tó ń ọlọ́mú mọ̀jà àgọ́ nígbà tí èèyàn fi àṣà bàbá rẹ̀ lẹ̀ tí wà ń tẹ̀ lásà tá à ń sọ nǹkan tí ayé yín fi lè nítumọ̀ ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ́tọ̀ wá ń bí mi ṣé mo wá gbọ́ tèmi náà ń lò fúnra ara mi oyin tá à ń jẹ kọ́là ń tà kì í sòwe tó mo ní gàárì lè pa torí yóò wọn jẹ. wọ́n á ní gàárì omi àṣẹ̀ṣẹ̀ gbómi àmàlà kan náà ní láti sùkúù la mo ṣúgà mẹ́rin ọ̀dà sí ọmọ kékeré báyìí ti mu gàárì nígbà wọn bá dáná àmàlà tán ni ó tó jẹun ojú rẹ̀ ó tiẹ̀ wálẹ̀ tàbí sáré mú búrẹ́dì kan bẹ́ẹ̀ sáré jẹ náà lórí igbá so tẹ́ ẹ bá rí tí wọ́n bá sọ nǹkan kan fún yín nípa àwúre tàbí nípa àwẹ̀ ègún pẹ́pẹ́ kan mo ti ṣe fúnra ara mi rí mo ti lò ní ìdílé tí mo ti jáde wá ìdílé olówó ni átà gbọ́dọ̀ wí lórí afẹ́fẹ́ kémi ẹsẹ àtàpadà dìde kọ́ lè mi o àtẹrẹ̀fọ̀ dìde. àtẹrọ̀fọ̀ dìde. ẹrẹ̀fọ̀ máa mú yẹn lẹ̀. ẹrọ̀fọ̀. bọ́ọ̀nù rẹ̀ méjèèjì mo bá na okùn sí àfà bíjọ́ ọmọ gbé lóde o yọmọ bí mọ́nú ẹrẹ̀fọ̀ náà ni ẹrẹ̀fọ̀ tó máa bọ́ ọmọ náà mọ́lẹ̀. ẹrọ̀fọ̀ wa máa kó ẹrọ̀fọ̀ ránṣẹ́. àwọn bàbá wa alágbára ni wọ́n sì gbá yẹn lẹ̀ ní ṣùgbọ́n wọn ayé ìgbà tiwọn owó kọ́ ni fáàrí. oògùn ni agbára ni fáàrí oògùn ni fáàrí kan lè pòórá tí àwọn bàbá bá lọ bí kan wò ní wọ mọ́tò wọ́n lọ bára wọn bẹ̀ ni tí wọ́n fi ń ṣe fáàrí nù àwọn ọ̀wá owó ẹ gbádùn mi dáadáa láyé èsì bàbá wa ló lóògùn fún àyàn tó wà ń tẹ́fọ̀ kadà gbé ọkì tó wọ̀gùn tó lò tó ra mọ́tò sọ wá lóògùn nu bọ́kọ̀dà bọ́ láàfà kan ní ọ́ nìsín tí ó ìṣẹ́ bá ṣe ojú ayé ò ní tẹ̀lé ọ bọ́ bá lọ dájọ́ kan lẹ̀ ní ìsìn ìjọ tí ò ní ọkọ̀ kí ni ọmọ kún ẹ wo èèyàn mi ayé ti yí padà mo wá fẹ́ sọ̀rọ̀ kan fáwọn èèyàn kí n fi kásí ọ̀rọ̀ mi lẹ̀ kí n tó sọ nítorí tí mo ń lọ jìnnà wọ́n kàn kọ́kọ́ ṣe rí àṣà bí àṣà yìí fi játa ni àwọn tó ń ṣẹ̀sìn ìbílẹ̀ wọn sọ pé ní táwọn ń ṣe yẹn Ọlọ́run dá wa Olódùmarè Allah ń bẹ lọ́tọ̀ ọba ọ̀gá ògùn tẹ bá gbọ́tàn lẹ́nu wọn ẹ rí i pé Ọlọ́run ẹyọ kan ṣoṣo ló wà níbi mọ̀ ń lọ nu òun ló dá ewé òun ló sì dá egbò ẹ dákun mo fẹ́ wá gbà wá nímọ̀ràn o ní tí ìgbà ntọ́ bá ká mọ́ gbogbo wa lọ́wọ́ ẹ má jẹ́ kí ìgbà ó gbà dànù o. kí ìgbà mọ́ gbà dànù tí ìgbà bá ká mọ́ wa lọ́wọ́ ẹ má jẹ́ ìgbà ó gbà pàápàá jùlọ ìgbà tá à ń lò lọ yìí ní tí ìgbà bá gbé dé sẹ́yìn gbọ́ mi yé ẹ má jẹ́ ọgbà yìí tá à ń lò dànù kéèyàn má bàa jìyà rẹ̀ kéèyàn má bàa kábàámọ̀ rẹ̀ àwọn Yorùbá ní ìnítú lórí afẹ́fẹ́ torí ìgbà tó gbé mi ìdéhùn ìgbà yóò tún padà gbé mi wá èyí tó gbé dédé ìṣẹ́hùn yóò gbé lọ yóò tún gbé mi wá ṣùgbọ́n tó bá ti da ìtì bẹ lọ́wọ́ rẹ nù ìgbà ò ní gbá ọ dànù Yorùbá nù. ìgbà kan kò sí social media wọ́n ní ìsìn social media láwà. a gbọ́dọ̀ jọ gba ntá sí dànù a tó fi ràn lọ́wọ́ ni o bọ́ bá lọ gbẹ̀sìn kìrìsìtẹ́nì ọgbẹ̀sìn mùsùlùmí ìwọ ṣe nílànà kó jẹ́ káwọn tí ń bẹ ń bẹ ọmọ pé Ọlọ́run ẹyọ kan ṣoṣo ni àmọ́ sóògùn o wọ́n jẹ́ wọn pa ayé máa ń pààyàn o. tọ́jú ara rẹ bàbá tiẹ̀ sọ tẹ́ bàbá ní sóògùn o. sóògùn ní ẹ̀tọ́ owó tọ́jú ara rẹ ta ni ó tọ́jú ara rẹ tẹ́lẹ̀ àníkéyìn owó sóògùn kọ́tàkù mo ní ẹ̀rí dáadáa dọ́dọ̀ Olódùmarè
kò tó o bá ti so oògùn ka ẹnu kankan ẹ̀sìn méjèèjì ẹ̀tàn wà ń bẹ. ẹ̀sìn méjèèjì ẹ̀tàn wà ń bẹ. ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí. lọ́nà wo bàbá. ẹ̀sìn torí wọ́n béèrè. ẹ̀ tí mo fi lẹ́tàn wà ń bẹ. ẹ̀tàn tó wà ń bẹ kì í ṣe pé wọ́n ń fọ Ọlọ́run tàn wá o òótọ́ lọ́lọ́run wá yọ̀kan sí ni ṣùgbọ́n gbogbo àwọn àṣírí tó wà ń bẹ kọ́ ni wọ́n fi ń hàn wá. èyí tá bàbá wa sì fi hàn wá lọ́pọ̀ àbí sẹ́yìn ọ̀wà bí ọmọ kó lóun ò ní fi jẹ́ ọmọ jẹ́ ń lé lọ́wọ́. kò possible. ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín. bẹ́ẹ̀ ni bàbá. ẹ̀sìn àkọ́kọ́ bẹ́ẹ̀ ni sà. ẹ̀sìn mùsùlùmí bẹ́ẹ̀ ni sà. ẹ̀sìn kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ni sà. ẹ̀tàn wà ń bẹ. ẹ̀tàn wà nù méjèèjì. kí wàá lẹ́tàn ọ̀hún ẹ̀tàn ni àforíjì. àforíjì. ẹ̀tàn ni. àforíjì ra wa. kí ẹ ti pa àforíjì ra wa Ọlọ́run Olódùmarè kì í foríjì yàn àwọn bàbá wa nìkan ló sòótọ́ fún wa. ẹ tún sọ bàbá mi ò gbọ́ yé. àní wọ́n fi kìrìsìtẹ́nì tàn wá ni àwọn ajẹni. àti ẹ̀sìn mùsùlùmí wípé bọ́ bá ti ṣẹ̀ṣẹ̀ tọrọ àdáríjì ẹ̀ṣẹ̀ astagafula náà kánà gàfárà Ọlọ́run foríjì irọ́ ni. irọ́ ni. irọ́ ni. lọ́nà wo bàbá. ẹ̀sìn bẹ́ẹ̀ náà sì ni kìrìsìtẹ́nì náà tó bá ti gba Jésù gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ Ọlọ́run ti wẹ̀ mọ́ Ọlọ́run ti wẹ̀ dànù irọ́ gbáà ni. irọ́ gbáà ni. iṣẹ́ ọwọ́ rẹ̀ dáadáa tó o bá ṣe ọ̀ gbà á. Ọlọ́run sì ṣàlàyé fún àwọn náà fáwọn àfáà wa nínú Kùránì ó sọ fún wa nínú Bíbélì náà èyí sì ṣàlàyé ẹ̀ fún yín o wọ́n wà á sọ wọn wà á ní mú lọ́kùnkúndùn fún wa mo fi lẹ́tàn mẹ́mẹ́ ìgbà tá a bá ti kọ́kọ́ sòótọ́ wọ́n kọ́kọ́ sòótọ́ fún wa o tọ́wọ́ ya wọ́n á fi ẹ̀tàn lékè rẹ̀ ìgbà tí Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ nínú Kùránì tọ̀ Ọlọ́run pé gbogbo àwọn màláíkà jọ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam Ọlọ́run wá lọ language yẹn bí ìgbà téèyàn béèrè lọ́wọ́ èèyàn hali jasau li hazan ǹjẹ́ ẹ̀san kan wà fẹ́ tó bá hùwà dáadáa bí kò sẹ́ni ó lè dáhùn rẹ̀ o àtàmàlẹ́kà àti kankan fúnra Ọlọ́run ló dáhùn rẹ̀ hílà lè zàn Ọlọ́run dáadáa náà ló fi gbà ó lè gbàlùbọ́sà kọ́wọ́ ẹ̀ fọ́ òdodo ọ̀rọ̀ ti bẹnu Kùránì nínú gbogbo yòókù ẹ̀tàn yẹn tó bá ti ń kírun tó bá ti gbogbo yẹn fọmáàtì ni. ẹni tó kírun tí wàá rè ó dá ńkọ́. Ọlọ́run mọ ibi tí ó tó mọ èmi ọ̀dájú ayé ìtẹ́lẹ́ mi àtọ́lọ́run ọjọ́ ṣe pàdé àwọn tó mọ̀ ń pẹ́ ẹ̀sìn àwọn ọmọ bá yín yanjú èyí àmọ́ dára ẹ lẹ́bi dára ẹ láre bó ti ń wò mí ìwọ náà dára kọ̀rọ̀kọ́ ń du ọkàn rẹ ọmọ ojú mi lọ èmi mọ tèmi èmi ọ̀dájú ayé o èmi ìsọlọ́ èmi àtọ́lọ́ ìsọfọ́pá àfa ni mí èmi àtọ́lọ́run ọjọ́ ṣe pàdé ìmọ̀ ibi ọjọ́ sọ sí ná ìmọ̀ ibi ọjọ́ èmi náà sí àmọ́ ọkàn mi sọ fún mi pé lópin ìgbà tí mo bá ń ṣe rere ẹ̀yin náà bá ń dáhùn rẹ̀ tọ́ Bíbélì yẹn sọ pé tí mo bá ṣe rere ara kì í wá yọ. ó ní ẹlẹ́ṣẹ̀ yóò ṣe kíni ẹlẹ́ṣẹ̀ yóò máa sá ẹlẹ́ṣẹ̀ yóò máa sá nígbà tá a lé ó ní olódodo yóò ṣe kíni yóò láyé àjù kìnìún lọ ibẹ̀ kírísítẹ́nì lẹ́yìn ẹ máa lọ dáadáa èrè wà ń bẹ òdìjẹ́ wọ́n tàn lọ́ọ̀ ni inú ẹ̀tàn tí bẹ́ẹ̀ mọ̀ ń sọ fún yín o ẹ máa lọ ṣọ́ọ̀ṣì ẹ̀yin gbọ́dọ̀ lẹ́sìn bí yẹn bá wọ ẹsẹ̀ jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run lọ́dà tí wọ́n fi sọ́sẹ́. wọ́n ti pè mí kèfèrí ni wọ́n ní mo tẹ̀lé bàbá ẹgbẹ́. kò mí ni bàbá ẹgbẹ́ jíjẹ́ ń tẹ́lẹ̀ náà èmi náà ń ṣe lọ́hùn èsì ni Ọlọ́run sì rọ́kàn mi lọ́lọ́run méjì rí láyé mi Ọlọ́run nìjẹ́ bá wọn lọ́lọ́run méjì Ọlọ́run bá kan ṣoṣo náà mò ń sìn Ọlọ́run sì rọ́kàn mi Ọlọ́run sì rí pé mi ò fẹ̀sìn tan ayé Ọlọ́run lọ́mọ bí ó ti ṣe kálukú Bíbélì sọ fún wa pé bàbá wọn ti jẹ èso àjàrà. èyí dẹ̀ ń kan àwọn ọmọ. Bíbélì sọ pé nínú Bíbélì wọn náà ni o Ọlọ́run sọ wọ́n ní Ọlọ́run nínú Bíbélì yìí Ọlọ́run sọ wípé Ọlọ́run owú ni mí tí bẹ́ẹ̀ ṣe bàbá wò lára ọmọ láti títí ń bolo ti fi ẹsẹ̀ orí ẹsẹ̀ jìn ẹsẹ̀ tá a dá mọ̀ ṣẹ̀ nínú Bíbélì àti Kùránì tí Ọlọ́run gbé wọn ṣépè pé ẹ máa kú ẹ̀jẹ̀ Jésù ọ̀wẹ́ dànù o ó sì gbé àwọn obìnrin ṣépè pé inú ipò nira lẹ́ẹ̀tì máa bí ègún Ọlọ́run yẹn yóò ṣẹ ó sì ní nínú oògùn ojú yín lẹ́ẹ̀tì máa jẹ ẹ wá gbọ́ o Ọlọ́run wá ní àwọn apá kan máa dìde ogun sí àwọn apá kejì a máa bára wa ṣọ̀tá ẹ wá gbọ́ ẹgbẹ́ ní sùúrù ẹ má kánjú ṣé bí Bíbélì àti Kùránì ẹbẹ̀ yìí náà ló ń Bíbélì káṣẹ̀ ìpín Kùránì làwá díẹ̀ díẹ̀ ibo lọ́lọ́run ti wá lóun forí jìn yìí ọ̀nà àbáyọ kan ṣoṣo ló wà kí lọ́nà àbáyọ bàbá tó bá ti gbọ́ Ọlọ́run rẹ gbọ́ tó o sì mọ̀ pé ẹyọ kan ni kò lè pé méjì láéláé
lẹ́yìn àwọn nǹkan kan míì kò sí mọ́ lẹ́yìn Ọlọ́run kò sì gbà pé ẹ̀san wà ìyẹn nìkan ni wàásù yòókù tó lé lórí tẹ́rẹ́ àwọn yòókù nígbà tí yẹn gbẹ́ kò tó lẹ̀ ká wá tó gilé lórí ni o ìwọ tó bá tẹ inú ọ̀fìn ló jìn sí o lọ́wọ́ mọ̀ lọ́kàn rẹ pọ́lọ́run yẹn forí jìn yẹn o èyí tí bàbá tèmi ṣe lè mí gbà yìí o ìwọ náà tíráì ṣe dáadáa èmi náà ìsásà náà ìkúbílẹ̀ ọ gbà ìsásà náà ìkúbílẹ̀ ọ gbà bọ́ bá ti ṣiṣẹ́ ìbílẹ̀ náà ló ṣe gbà bọ́ ọgbìn ẹ̀fọ́ ò lè àlùbọ́sà ń bẹ̀ ẹ wá gbọ́ láàrin èmi yín bó lọ́lọ́run ló ti forí jìyàn ẹ̀san ń bẹ o gbogbo àwọn ọ̀rẹ́ bàbá mi tó gbowó tí wọ́n kọ̀yà torí oògùn akọ̀yà ń bẹ a sì kọ́ a sì máa mẹ́nuba ni mo fi sọ fún ọ pé ayé máa ń pààyàn èmi náà kọ́ o ayé máa dọ́rùn èèyàn rú o ayé sì máa yí kádàrá èèyàn padà gbogbo àwọn kan tí mo sọ ni mo lẹ́rìí fún o ayé a máa pààyàn gbọ́n tí mo sọ lọ́jọ́ àìpé n táwọn bó fi ní ẹ̀sìn méjèèjì àwọn àdàpè ọ̀rọ̀ ń bẹ tá a lè pè lẹ́tàn èmi náà tún dàpé nu o nígbà wọn bá láyé ìpààyàn ìdí ni pé ẹni tó dá ẹni tó pa òun Ọlọ́run ni. àwọn èèyàn ti sọ pé thank you bàbá. ẹni tó dá ẹni tó pa òun Ọlọ́run ni gbádùn mi tó kádàrá ń bẹ o ìsọ pé kò sí kádàrá o tí wọ́n fi pa irú ọ̀kan ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ níbí tí wọ́n mú ẹni mi ni àyànfẹ́ mi ni kọ́lọ́n foríjì wọn ọmọ mọ̀lẹ́bí wọn tẹ́gbà sọ́dọ̀ náà ló sì fi jígà fọ́ lórí. ó fi jígà fọ́ lórí. ọmọ tí ń fún lówó oúnjẹ. ìkàlẹ̀ nìyẹn o. tọ́ sẹ́ẹ̀rì ọ̀sẹ̀ ṣẹlẹ̀ recently ni. ìkànnì. sẹ́ẹ̀ ti rí i pé oore níwọ̀n. ẹ wá gbọ́ gbogbo eyín lọ́dọ̀ òmùgọ̀ èèyàn yóò ní kádàrá ni. wọ́n pa ni o. bí wọn bá fọ́ ní nǹkan lórí yọ̀ wà láyé dòní. ìgbà tẹ́yìn wá láti ìlú tẹ̀ ti wá tẹ́yìn bá wá tẹ̀ wà lórí bẹ́ẹ̀dì yín ta ni ó gbẹ̀yìn dé yìí. ẹ bẹ́ẹ̀ gbìyànjú lẹ́ fi wá. ẹ mọ̀ jẹ́ àmọ́ da nǹkan papọ̀ mọ́ tí o ṣe kéèyàn máa jẹun kọ́mọ wá fa àti àmọ́ mi dùn yìí wá mọ̀ náà mi ní àwọn fínú yàrá kọ́mọ jáde ebi ọ̀pá yẹn wàá gbìyànjú Ọlọ́run bá ti ṣàánú rẹ tó mú ọ lówó tó lè ra ráìsì wàá sọ fún ìyàwó ẹ̀kọ́ bọ̀ sí ráìsì Ọlọ́run ní gbogbo mi àwọn àlàkà náà Ọlọ́run sì nínú ọ lóúnjẹ wàá bí síbí lọ́ọ̀bà lò bọ́ọ̀bà san owó ni bí àṣà àwọn bàbá wa tó sọ àmàlà tó sọ ìṣù Ọlọ́run nínú yẹn lóúnjẹ ọlọ́mọ fàárẹ̀ sí wa mọ́jà arọ lápá mọ́jà arọ lẹ́sẹ̀ o so tó ní nǹkan ni wípé Ọlọ́run yẹn forí ẹ̀ṣẹ̀ jiyàn o so ṣe dáadáa tó o bá ṣe rere o gbà rere tó o bá ní ṣàánú tó o bá ṣàánú fáwọn èèyàn wàláhì ìdáhùn ní tánwó rẹ. gbogbo ayé dá àgìrìbọ kájọ tí lè kó Elédùà ní fi sára wa dé wà mọ́lẹ̀ tọmọtọmọ àjíǹde ara kó máa jẹ́ ti gbogbo wa àṣẹ́ǹtẹ̀ dùmarè ọba tó dá wa. òun ni Elédùà ṣe ìfìtẹ́wẹ́tẹ́gbò dá wa lọ́lá o. òun ni Elédùà ṣe lo bàbá wa Alhaji Dr. Sulaiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ lógun ọ̀fẹ́. kó máa jọ̀nà àbáyọ lórí gbogbo àìsàn fún gbogbo ọmọ ẹ̀dá èèyàn. fún ìtọ́jú onírúurú àrùn ara ìwọ tíṣẹ́ rẹ lọ déédéé àtiwọ́ tó ń wá ọ̀nà àbáyọ lórí ìgbésí ayé rẹ. nínú tó ń fa ìjákulẹ̀ fún wa o. tí ń jẹ́ káyé rẹ wà bákan náà lọ́dọọdún o. bí ká forí fara gbájà ń kẹ́rì wọ̀. abánilòpọ̀ lójú oorun lójú àlá o. ìwọ tó ń mámú bá ohun rere àsìkò tó kó jaja bọ́ kínú rẹ ó dùn kọkàn rẹ ó balẹ̀. kọ́nà rẹ ó la lálá àfíà kó débi gbéga. pẹ̀lú àṣẹ Elédùmarè tí ń bẹ nínú ewé àti egbò àwọn baba ńlá wa. agbára ńlá fúyà ìlú Ògbómọ̀ṣọ́ o. lọ́dọ̀ bàbá wa Alhaji Dr. Sulaiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ lógun ọ̀fẹ́. nílàkẹ́ ò kété baálẹ̀ jẹ́rù. nílé alága nílùú Ògbómọ̀ṣọ́ o. àbí ká wí fún gbogbo ọlọ́kadà wípé ẹ̀ ń lọlé bàbá wa Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ o. ẹ lè pe bàbá wa Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ sórí àwọn nọ́mbà yìí 08033580664 tàbí